Aláròyé máa wí o. lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n ti ń wá Ọlátúnjí ni wọ́n bá òkú ẹ̀ nínú igbó. inú ìbànújẹ́ làwọn ẹbí bàbá arúgbó kan wà báyìí pẹ̀lú bí wọ́n ṣe déédé bá òkú bàbá náà alàgbà Síkírù Ọlátúnjí nínú aginjù igbó kan lábúlé kan tí wọ́n ń pè ní Àbá Balógun níjọba ìbílẹ̀ Àríwá Yewa nípínlẹ̀ Ògùn lẹ́yìn ọjọ́ mẹ́ta tí wọ́n ti ń wá a. inú oko la gbọ́ pé alàgbà Ọlátúnjí lọ láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2025 yìí tó sì dẹni tí àwọn ọmọ àti ẹbí ẹ̀ ń wá káàkiri nítorí bí kò ṣe darí padà sílé mọ́. lẹ́yìn tí ìrètí àwọn èèyàn náà ti pin nítorí bí wọn kò ṣe gbúròó bàbá ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rin 76 náà tòun ti bí wọ́n ṣe wá tó ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹta oṣù yìí. àwọn agbófinró ni wọ́n padà rí òkú ẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kọkànlá oṣù yìí lẹ́yìn tí wọ́n ti dọdẹ kiri bí ìgbà tí àwọn ọdẹ bá ń ṣọdẹ kiri inú igbó. nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórúkọ CP Lánrè Ògúnlọ́wọ̀ tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CSP Ọmọlọ́lá Òdútọ́lá gbóṣùbà fún àwọn àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn fìjìláńtì agbègbè náà fún àtìlẹ́yìn wọn láti wá bàbá arúgbó ọ̀hún rí. gẹ́gẹ́ bó ṣe sọ nínú igbó kan ní ibùsọ̀ kan àtààbọ̀ sí abúlé Wáàsinmi lọ́nà Àbá Balógun níjọba ìbílẹ̀ Àríwá Yewa ni wọ́n ti rí òkú bàbá náà pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn àtàwọn fìjìláńtì ìjọba ìbílẹ̀ yẹn. láti ọjọ́ kẹjọ oṣù kejì tá a wà yìí ni wọ́n ti ń wá bàbá ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rin yẹn kó tó di pé a rí òkú ẹ̀ nínú igbó. yàtọ̀ sí àdá tí bàbá náà mú lọ tá a bá lẹ́gbẹ̀ẹ́ òkú ẹ̀ níbi tó fẹ̀yìn lélẹ̀ sí nínú igbó níbẹ̀ kò sí àpẹẹrẹ tàbí àmì tá a lè fura sí láti gbà pé ẹnìkan ló pa á nítorí kò sí ojú àpá kankan lára ẹ̀. síbẹ̀síbẹ̀ o ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ ohun tó ṣokùnfà ikú bàbá yẹn a sì rọ ẹnikẹ́ni tó bá ní ìròyìn tàbí ọ̀rọ̀ tó lè ràn wá lọ́wọ́ nínú ìwádìí tó ń lọ lọ́wọ́ láti yọjú sí wa. CSP Òdútọ́lá fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí pé àwọn ọlọ́pàá ti yọ̀ǹda òkú bàbá náà fáwọn ẹbí ẹ̀ láti sin ní ìbámu pẹ̀lú ìbéèrè wọn. gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́ ọgbẹ́ ọkàn gbáà ló jẹ́ fún ìdílé Ọlátúnjí pé bàbá arúgbó yìí kò fọwọ́ rọrí kú sínú ilé ẹ̀ tí wọn kò sì tún mọ bó ṣe dé inú igbó tí wọ́n ti bá òkú ẹ̀ àti bó ṣe kú gan-an. síbẹ̀síbẹ̀ àwọn ẹbí bàbá náà tún ń dúpẹ́ lọ́nà kejì pé àwọn ti rí òkú ẹ̀ sin tí sàárè rẹ̀ yóò tilẹ̀ ṣe máa tọ́ka sí fún àwọn ọmọ àti gbogbo ẹbí ẹ̀ dípò tí ìbá fi máa dá oríṣiríṣi àhesọ sílẹ̀ láàrin abúlé wọn nígbà tí ẹnikẹ́ni kò bá mọ ìgbà tí ọkùnrin àgbẹ̀ náà kú débi tí wọn yóò mọ ojú òrórì rẹ̀. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.